Gani Ona-Kakanfo. Ọ̀pẹ olúbíkí lọ́kọ́ jáwé ọ̀sán yìí bíkí lọ́kọ́ wà gbò ojúde bàbá kí wọ́n ti gbọ́ lọ wọ́n fi lọ wá láti dòbí ọ̀run ọ̀yá pè é. Gani Ona-Kakanfo. Ajagumale olówó òde ọ̀run. Tí nǹkan bá dàrú láàrin àwọn irúnmọlẹ̀ lóde ọ̀run, Elédùmarè á ní ẹgbẹ́ Ajagumale tó ti fọ́ ọ̀run fún yín ìkí ọ̀run. Ajagumale ló máa dá ìkí ọ̀run fún àwọn irúnmọlẹ̀ ọ̀run. Ètùtù tó bá yẹ kó ṣe ló máa ṣe fún Ọlọ́run. Wọ́n ní bá a ṣe ń ṣe láyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́run. Ẹ lè má mọ nǹkan tẹ́ gbé sí ọ̀dọ̀ yín ní Lẹ́kí. Ẹ má dẹ̀ ní mo rere o. Nígbà tá a bẹ̀rẹ̀ ọdún yìí o, ẹ rí gbogbo nǹkan tó ti wọ gbogbo agbègbè yìí àti ìlú yìí. Ṣùgbọ́n inú mi dùn wípé mo dé ibi tí status ẹ̀ wà. Mo rí pé kábíyèsí tọ́jú ẹ̀ dáadáa àti àwọn ọmọ ẹgbẹ́ wa ní ìlú yìí. Ní agbára Elédùmarè, Ajagumale á gbè yín o. A bá wa ṣẹ́gun rírí, a bá wa ṣẹ́gun àìrí. Tí Elédùmarè bá produce àwọn àṣẹ tuntun, ó bá jẹ́ àwọn new series àṣẹ tí Elédùmarè bá kọ́ produce, Ajagumale wà lára àwọn irúnmọlẹ̀ tó máa ń kọ́ fún àwọn àṣẹ yẹn. Tó bá ń sọ pé olúgbòhùn tó gbóná lọ́rùn, ọwọ́ Ajagumale ẹ̀ bá ń bẹ̀. Tó bá ń sọ pé à ń sán, tó ẹ pé tó bá ń sọ ọ̀rọ̀ èéfín a máa jáde létí, a máa jáde nímú ẹ̀, a máa jáde lójú ẹ̀, ọwọ́ ẹ̀ lẹ́tí máa bá. Tó bá ń sọ wípé arúbọṣẹ́ òun ló ń jẹ bẹ́ẹ̀. Tó bá ń sọ pé odù ẹni tó mọ̀ di odù lẹ́yìn Elédùmarè àti ọ̀rọ̀ ọ̀run, Ajagumale ló ṣe kẹta. So Yorùbá ojú wọn lè má tí ì ṣí sí, ojú àwa ti ṣí sí, àwa dẹ̀ ti ń lò ó ti pé wa lẹ́nu padà wá ṣọdún ẹ̀yìn náà lájẹ Ààrẹ Ona-Kakanfo ilẹ̀ Yorùbá. Ẹni tí ò láròjinlẹ̀ a ní wọ́n kàn wá sílẹ̀ kí wọ́n kàn kóra wọn jákàṣe kí wọ́n náà ṣọdún wọn lọ ọ̀hún pé àwa dájọ́ ni, àwa dájọ́ ọdún ni. Ó lè dájọ́ dáńdá lọ́dún yìí, ó lè jẹ́ in the next 6 years la máa kó. Èyí tá a dá ní 6 years ago là ń kó nu ọdún yìí. Kábíyèsí ọ̀tá ń ṣe yìí, ìgbìyànjú wa, owó wa, ìdìde wa, àwa dájọ́ ni. Ẹni tó bá dẹ̀ ti dájọ́ fún irúnmọlẹ̀, ó ti dájọ́ fún Ọlọ́run. Wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run ṣòwò tó pàdánù. Ẹ bá máa pe Ọlọ́run ní Yorùbá, wọ́n á ní Olódùmarè.
Olódùmarè àbí kẹ́gbẹ́ ní Elédùmarè iwájú tẹ Elédùmarè odù lọ́lọ́run fi mọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ láyé àti ọ̀run màrè yẹn wá jẹ́ bí àwọn tọ́lọ́run máa ń wò tó fi ń wo ayé àti ọ̀run odù yẹn gẹ́gẹ́ bí àwọn amòye odù mẹ́rìndínlógún ni àwọn ló jẹ́ èdè Elédùmarè níwájú lórí ìtẹ́ odù yẹn dẹ̀rẹ́ òun ló àtàṣì mọ́ Ajagunmàlè Ọ̀rúnmìlà tó wá sáyé ìránṣẹ́ tí wọ́n rán wá sáyé Ajagunmàlè ní Elédùmarè ní báàkì o jẹ́ kó ṣe àṣeyọrí o tí ò bá sí báàkì Ajagunmàlè Ọ̀rúnmìlà ò ní jẹ́ great philosopher tàrí lẹ́yìn láyé bí àwọn kan ṣe báàkì Jésù wá sáyé bí àwọn kan ṣe báàkì Ànábì Muhammad wá sáyé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe rán Ajagunmàlè kó báàkì Ọ̀rúnmìlà gan mìrìkún wọ́n máa ń sọ̀rọ̀ Ifá kìí ṣe Ifá ayé yìí o Ifá òde ọ̀run Ajagunmàlè ni so tọ́dá wá ṣe nígbà yẹn o kìí ṣe ṣeréṣeré o torí àwọn tí ẹ̀sìn ti wọ̀ lẹ́wù tí wọ́n dákan mọ̀ ibi tó kọjú sí ẹnìkan èyí ló kọ sẹ́lòmí o ó wáyé pé bá ṣe bá láyé la ṣe ń ṣe ni ilé ayé ò bá rójú jù báyìí lọ ṣùgbọ́n gbogbo nǹkan tá a ní àdánù sẹ́gbẹ̀ẹ́ a ní kò dáa èyí tó yìnbó àti àwọn lárúbáwá gbé wá fún wa wò la wá gbé gègé àwa ó ṣe orò ilé wa o. àwa yóò ṣòro ilé wa o. àwa yóò ṣòro ilé wa o. àwa yóò ṣòro ilé wa o. ẹ̀sìn kan ò pé òye ẹ̀sìn kan ò pé káwa máa ṣòro. àwa yóò ṣòro ilé wa o. ẹ̀sìn pé àwa yóò ṣòro ilé wa o. 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 ẹ̀sìn kan ò pé òye ẹ̀sìn kan ò pé káwa máa ṣòro. àwa yóò ṣòro ilé wa o. orí ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ní bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ní ìyá ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ní ìpọ̀nrí ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ní orò ilé wa òun ní ká tu ológun orò ilé wa ní ká tu ọlọ́ṣà orò ilé wa òun ní ká tu Ajagunmàlè orò ilé wa ní ká gbá ọ̀sẹ̀ ká tu Ifá orò ilé wa òun ní ká tu àwọn alálẹ̀ ìlú orò ilé wa òun ní ká tu àwọn ẹlẹ́yẹ kó má ba ìlú jẹ́ orò ilé wa ní ká tu àwọn òkú ọ̀run orò ilé wa òun ní ká bọ ẹlẹ́dàá wa orò ilé wa òun ní ká bọ àwọn ẹgbẹ́ ọ̀run kí ọkàn wa lè balẹ̀ orò ilé wa ní pé ká mọ odù wa kí a má bàa jẹ ìwọ̀ àwa ó ṣe orò ilé wa. àwa yóò ṣòro ilé wa o. àwa yóò ṣòro ilé wa o. àwa yóò ṣòro ilé wa o. ẹ̀sìn kan ò pé òye ẹ̀sìn kan ò pé káwa máa ṣòro. àwa yóò ṣòro ilé wa o. 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 ẹ̀sìn kan ò pé
ló sọ pé Ifá ò sínú Báíbù. Ọba ní kẹ́ lọ ka ẹ́fọ́dù nínú Báíbù, Ifá ni. Ẹ́fọ́dù nínú Báíbù, Ifá ni. Ẹ́fọ́dù nínú Báíbù ó ní David consult nígbà tó fẹ́ bá Gòláyátì jà. Òun ni Ifá tí David tó consult Ànábì Dáúdà. Àbí ó tẹ̀ ìjórúkọ ẹ̀. Òun ló consult pé báwo ló lè fẹ́ ṣẹ́gun Gòláyátì. Ó wá rúbọ, ó wá ní kó fi àwọn akọ òkúta rúbọ. Wọ́n gba iyẹ̀ sí i. Pé tó bá ti déwájú Gòláyátì mú kọ̀nàkọ́nà. Akọ òkúta yìí ló máa fi ṣẹ́gun ẹ̀ o tó bá ti lè ta tó bá fi lè bá lórí gbogbo ọmọ ogun ẹ̀yìn wọ́n sá lọ ìlú àbà wọn. Alẹ́ ń tàn. Ẹ bá sọ̀rọ̀ bí a ṣẹ̀fíù kan ní àbí ṣẹ̀tíù. Lẹ́kọ̀ọ́ sínú Islam náà ni. Àbáwọn ṣẹ̀tíù àwọn àfáà tó máa ń tẹ yẹ̀pẹ̀ ó dùn náà fi ń gbé fíṣàn jáde. Àwọn àfáà àwọn wàlíì tó tẹ yẹ̀pẹ̀. Àwọn àfáà tó máa ń ka tẹ̀sùbá oníkan tó ń kà tó fi ń gbé jáde. Àwa ó ṣòro ilé wa. Ṣòro ilé wa o. Àwa yóò ṣòro ilé wa o. Àwa yóò ṣòro ilé wa o. Ẹ̀sìn máa gbọ́. Ẹ̀sìn máa rò pé báwa máa ṣòro. Àwa yóò ṣòro ilé wa o. 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 Ọ̀rọ̀ wà lẹ́nu mi bọ̀ táìmù ti lọ jẹ́ round up yẹn ká speech yìí torí ìgbésẹ̀ yẹn a máa wò pé ó máa wọlé wọn máa tọ́nà pé o akọni tó wọlé tó akọni tó fẹ́ kọ́dé o àti ní kó tọ́nà síbí báyìí ẹ̀ka kan give speech wọ́n lè mọ direction bí tá à ń lọ wọ́n má kàn sọ pé wọ́n wá sí báyìí fún wọn fi ẹ̀ wọ́n dẹ̀ lọ aláti define nǹkan tí a dúró fún àti nǹkan tí Ajagunmale dúró fún aláti kọ àdàkọ ní òyìnbó kí àwọn global village wọ́n lè mọ importance of Ajagunmale so díẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ tó fẹ́ sọ.